Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Mo ń gbọ́ tí wọ́n ní bàbá yín Tinubu ìyẹn bàbá Jagaban wọ́n ní EFCC ń lé wọn kiri. Mo wá ń gbọ́ táwọn kan sọ pé ọmọ wa náà ni wọ́n, ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi sídìí ọmọ ẹlòmíì ká má jẹ́ kí Fúlàní pa wá lọ́mọ. Èmi wá rẹ́rìn-ín àṣàṣàmọ̀ sí pé ìwọ tó o bá lọ fẹ́ support bàbá rẹ Jagaban, gbogbo èpè tó o bá ti ṣẹ́ nígbà tó o fi sọ pé kọ́lọ́n kó bọ́ pa àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá yóò padà sí ọ lára. Abẹ́tà kò mọ́ gbàdúrà rárá. Èmi tẹ́mi sọ fún yín pé mo ní irinṣẹ́ wọn. À ń gbàdúrà lójoojúmọ́ pé Olúwa, àwọn tó kógun jà wá, irinṣẹ́ tó fi ń ṣe ìjàmbá fún wa ni kó ṣekú pa wọ́n. Ṣé yóò mọ̀ pé irinṣẹ́ làwọn tó fẹ́ ṣekú pa wọ́n ni? Inú mi ti ẹ̀dùn gidi, Ọlọ́run gbọ́, inú mi dùn fún bàbá Jagaban. Tó bá rí bẹ́ẹ̀, bó bá rí bẹ́ẹ̀ lóòótọ́, àdúrà gbà ni. Ẹ lọ wo mẹ́ṣẹ́jì tí mo ní mo fún Èkó àti Ìbàdàn sẹ́yìn. Tó bá tó táìmù, ẹ mọ̀ wò yòókù lọ, ẹ mọ̀ gbọ́. Ìyà ń bọ̀ fún wọn ní Èkó àti ní Ìbàdàn. Ìyẹn kì í ṣe àwọn ọmọ ìlú Èkó, àwọn tó ń ṣe ìjọba lé wọn lórí tí wọ́n ń ṣe ìkà, tí wọ́n ń ṣe ìgbà ọ̀dájú. Ohun tó ṣẹlẹ̀ ní Lẹ́kí, ọ̀run máa gbẹ̀san lára wọn. Bàbá Jagaban, èmi á kàn advice ẹni pé kò change. Ṣùgbọ́n mo mọ̀ pé ò ní change torí ó ti gbé ẹ̀mí òkùnkùn mì. Ò ní lè yí padà kúrò nínú ìwà ìkà tó ń hù. Ṣùgbọ́n èmi ò bá sọ fún ẹ pé kò change. Bó bá change náà tó bá wá bá wa, àwọn ò ní tí ìgbà ẹ torí àwọn àmọ́ ibi tó ń lọ. Bẹ́ẹ̀ ni ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kó yẹ ká gbèsè lẹ́yìn ní kán mọ̀ bá a pa. Ta ni tí wọ́n bá pa wọ́n? Àwọn tí wọ́n lè dájú yín títí. Jagaban tó dájú yín títí. Wọ́n mú àwọn ọmọ yín, wọ́n ṣe awo ọ̀dájú. Mọ̀ túmọ̀ nǹkan ṣe fún yín ni. Awo ọ̀dájú náà ṣe fún àwọn ọmọ yín. Wọ́n kó ìbọn lé yín lórí. Àwọn ọmọ míì tiẹ̀ ní pé búlẹ̀tì sì wà nínú egungun ẹsẹ̀ àwọn tí wọ́n ti yọ. Táwọn ọmọ yẹn sì ń para judiciary panel lójoojúmọ́. Ṣùgbọ́n ìgbésẹ̀ wo làwọn bàbá yìí gbé? Wọn ò ní ìgbésẹ̀ kankan tó fẹ́ gbé lé yín lórí ju pé awo ọ̀dájú ni wọ́n ti mọ̀ pé ìṣẹ́ ti bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mọ́lẹ̀ bí ẹ̀gbẹ́sù. Ìṣẹ́ wọ́n fi ebi pa yín torí pé wọ́n mọ̀ wípé tó bá tásìkò àti dìbò wọ́n bá ti fún yín ní tọ́rọ́kọ́bọ̀ change bíntín owó òdákọ̀mú. Ẹ wò wọ́n láwọn tó jẹ́ wípé ìwà tó wà ní inú wọn ó korò ju jogbo lọ. Ìwà tó wà ní inú wọn ó korò ju nǹkan míì lọ. Wọn ò ní ìgbésẹ̀ kankan tó fẹ́ ṣe lérí àwọn ọmọ ọlọ́mọ. Àwọn ọmọ yẹn ń sun ẹkún lójoojúmọ́. Ẹ̀yin wá lẹ́ ń dunnú. Àwọn wa náà fẹ́ gbé Tinubu, ẹ̀yin wá ń bẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ kí lẹ̀ ń bẹ̀ dákun, kí ni ìrònú yín pé wọ́n fẹ́ gbé EFCC fẹ́ gbé? Èmi á máa gbàdúrà lójoojúmọ́ pé Jésù Olúwa, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, akọ́dá ayé àti àsọ̀dọ̀run kò ní jẹ́ kó bọ́ nínú wàhálà yẹn. Bẹ́ẹ̀ ni kò sí bó ṣe fẹ́ ṣe tó láyé, Ọlọ́run tún máa ti ìṣòro dé ìṣòro fún gbogbo ẹnikẹ́ni tó bá lóun ò ní jẹ́ ká bọ́ nílẹ̀ Yorùbá, tó bá lóun fẹ́ máa pa òun fẹ́ máa ta ìran tiwa. Gbogbo àwọn olórí tẹ̀ ń wò yẹn débi ọba ni. Ṣé ẹni tó bá kàn sọ̀rọ̀ níta, àwọn láìkì yín, àwọn lọ́ọ̀fù yín, bàbá wẹ̀wò fake love ni bí àṣà Òṣàtọ́lá. Wọ́n ti bẹ́lẹ̀ yòó bẹ̀bẹ̀ ni, wọ́n bá bẹ̀bẹ̀ bàbá Gbẹ̀dú ló ń bá yín bẹ̀bẹ̀ o. Ọba tẹ̀ ń sọ̀sọ̀kúsọ, ọba Tòkunbọ̀ àbí kí ló kọ yín? Bọ̀dá yín ló bá yín bẹ̀bẹ̀ lọ́wọ́ mi. Màá ti já yín lọ́rẹ́ bí èyí tẹ́ ẹ̀ sọ. Ṣé torí ẹran tán fi joko yín lẹ́ fi ń pariwo? Tán bá fẹ́rẹ̀ joko yín, mo mọ̀ pé ẹ̀ ní kígbe. Ìyá ti yín àti fi yín lẹ̀ fọ́lọ́run. Ìgbà tọ́lọ́run bá fún yín ní pàṣán, àwa kọ́ la fún yín pàṣán. Wọ́n ti bá yín bẹ̀bẹ̀. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ yín kò lè ní kíkẹ́ mọ́ jẹ̀gbá yín sì mọ̀ yọ fún yín lẹ́. Ẹ mọ̀ pé mi gbẹ́bẹ̀ yín mọ̀ yọ wá fún yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Sáwọn yẹn lẹ fẹ́ sọ? Àwọn tẹ́ ẹ fẹ́ sọ nìyẹn. Èmi sọ fún wọn torí èmi tiẹ̀ ní question tó pọ̀ fún wọn. Àwọn ọba, wọ́n máa láwọn ọba yín follow yín, àwọn ọba yín ti sọ̀rọ̀ sókè, àwọn gọ́fínà yín ti sọ̀rọ̀ sókè, láwọn tó jẹ́ pé ọ̀dájú abiyamọ ni wọ́n ràn yín, bẹ́ẹ̀ ní bá kú kó kú ni, bẹ́ẹ̀ bí bá lè pa yín kó pa yín kú. Òkè lágbà tán ti kó oúnjẹ lọ nísìn, ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Bọ́n tún ṣe ń sọ ètò náà, ambition 2023 ni, pẹ̀lú bí wọ́n ṣe ń pa ènìyàn tó, níjọ́ tí wọ́n pa ènìyàn ní Sásá, tí wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ ní Sásá, tí wọ́n jó ilé, bẹ́ẹ̀ náà tó júlé sí Èkó ń bẹ̀ẹ́ nínú ọjà, ó tún jóná. Ọjà Sábó ní Ìbàdàn ó tún jóná lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
gbogbo bí tẹ́ ti ń ṣòwò pátá wọ́n fẹ́ clear gbogbo bẹ̀ yẹn wọ́n ṣe ń ju ọjà náà ń jo ilé bẹ́ẹ̀ ni ọmọ àlè tèkó náà yí ọlọ́dẹ orí yẹn sẹ̀mọ̀ èyí tó síkì ìyẹn sanwó okú sanwó opó sí sanwó ọgbà ẹ̀wọ̀n ẹ̀yìn yẹn ti tiẹ̀ sẹ̀mọ̀ pé òní skánsán lórí òun náà bí kò juná sílé ni wúlé ni orí rẹ̀ máa ń wúlé ni bó bá ti sùn báyìí wọ́n máa ń fi sí látòjú òní pé yálà ọmọ wúlé ó kàn wúlé onílé ká ni abalẹ̀ oní ó kàn balẹ̀ onílé jẹ́ ó ń balẹ̀ onílé jẹ́ sáwọn tí wọ́n wà sọ̀rọ̀ sókè fún yín nìyẹn a ní kẹ́ ẹ dìde kẹ́ ẹ jà fúnra yín àsìkò tẹ́ ẹ lè jà fúnra yín lẹ wà yìí ẹ mọ̀ gbọ́ wọn ní wọ́n lé pé ẹ mọ̀ gbọ́ wọn pé wọ́n pé ẹ mọ̀ jẹ́ kán brain wash orí yín tí ebi bá pa yín tí ebi bá ń pa yín ẹ ronú pé bí ń pa yín kì í ṣe wípé torí pé kán fún yín ní tọ́rọ́ kọ́bọ̀ kankan láwọn ní torí pé wọ́n ti fún yín lówó bàbá yín kan ti sọ̀rọ̀ sókè wọ́n ti wá kóúnjẹ wọ́n ti kó ráìsì wá fún yín kẹ́ máa pàtẹ́wọ́ fún bàbá o daga shit daga bandit kẹ́ máa pariwo dagaban tí ò ràn yín nígbà tẹ́ fẹ́ kú nígbà coronavirus nígbà pandemic tí nígbà knockdown sọ fún mi gọ́fúnà mélòó ló há oúnjẹ fúlù ọba mélòó ló pín oúnjẹ fúlù oúnjẹ tó yẹ tó tún tọ́ sí ìran ẹ oúnjẹ tó tọ́ sí yín làwọn gọ́fúnà yín wọ́n kó pamọ́ sílé àwọn ọba yín sí ọba fẹ́ sọ fún èmi tẹ́ni ṣé kábíyèsí fẹ́ sọ fún èmi even látòrí bàbá lọ́yọ̀ọ́ débi ọba Ọ̀ọ̀nifẹ̀ àwọn ọba eléyìí Àkànbí ìsọba ìyẹn Olúwo ìsọba ń tiẹ̀ àwọn ọba ṣé ọba Èkó ọba eléyìí náà sọba olè gbúgbà onípòsí eléyìí pín sọba àwọn ọba gidi gbogbo àwọn ọba gidi tó wà ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá Ọ̀jájá jẹ́ sì fìwọ́lẹ̀ díẹ̀ torí ọmọ wọ funfun torí ìní jẹ́ kí funfun yẹn jẹ́ so ẹ̀yin yẹn ṣe fẹ́ fún mi pé ẹ mọ̀ pé wọ́n kó palliative pamọ́ ẹ sọ fún mi pé ẹ mọ̀ pé palliative wọ́n wà níbì kan ẹ wá fi ebi pa àwọn ọmọ yín wọ́n fìyà jẹ yín sáwọn yẹn ni wọ́n wá nílé dájú yín pé kí Haúsá kó oúnjẹ kúrò torí pé wọ́n fẹ́ gba ilẹ̀ yín ẹ wá wò láti ó rẹ̀ pé February mà ní pandemic mọ̀ ti bẹ̀rẹ̀ nínú coronavirus ti ṣẹlẹ̀ ní Nàìjíríà tí gbogbo state gbogbo ìlú pátápátá tẹ́kálùkù wọ́n dẹ̀ pín oúnjẹ fún àwọn ọmọ wọn but Nàìjíríà ò pín oúnjẹ fún yín wọ́n kó tiwọn wọ́n kó pamọ́ lé ẹ̀ tí wọ́n rí pé Haúsá ló rúlù Nàìjíríà wọ́n kó Fúlàní ló rúlù àbí ó wá kó pamọ́ sílé bó ṣe wá kó pamọ́ sínú ilé yẹn o wọn ò fún yín lóúnjẹ ẹ̀dẹ̀ ń sunkún kàkà tí wọ́n fi fún yín wọ́n wá fi ń sọjọ́ òbí ìyẹn Mojísọ́lá Àlí Macaulay ìyá olè ọmọ olè fọ̀ yẹn lédì ẹlẹ́nu gbásùn ibi ẹlẹ́nu gbásùn yẹn lédì ẹlẹ́nu bí ẹnu àdẹ́ yẹn lédì yẹn gẹ́ẹ̀ Mojí Àlí yẹn olè tó ń fóúnjẹ wá ṣe olè tó ń fóúnjẹ wá ṣe ọjọ́ òbí ẹjọ́ kí ni ìjọba ṣe lé lórí kàkà tí wọ́n fi fún yín wọ́n á ní fún yín toró dájú ló bí owó ọ̀dájú ni wọ́n ń tán ní kàn ṣe náà ń ṣe Fúlàní ló ń rúlu yín Fúlàní ló ń fìyà jẹ yín ohun tó bá sọ fún àwọn ọba yín làwọn ọba yín máa ṣe ohun tó bá sọ fún gọ́fìnà yín ni gọ́fìnà yín máa ṣe torí wọ́n máa threaten ìgbésẹ̀ yẹn pé àwọn máa pa wọ́n tí wọ́n bá ṣe tí kò bá rí bẹ́ẹ̀ ibi tí mò ń lọ ẹ farabalẹ̀ o kó o lè mọ ìtumọ̀ ibi tí mò ń lọ ọmọ pé tèmi bá ń sọ̀rọ̀ ibi tí màá yà ló máa ń pọ̀ ṣùgbọ́n àbí kí n máa ṣàkàwé kó lè yí ẹ dáadáa bẹ́ẹ̀ ni ṣé kò yẹ kí àwọn jáde ṣé kò yẹ kí àwọn ní ọpọlọ bó ṣe fi ebi pa yín tó nígbà coronavirus ó yẹ kó ti mọ yín lára náà tí wọ́n bá tiẹ̀ kó oúnjẹ kúrò ó yẹ kó mọ yín lára ó yẹ kẹ́ tiẹ̀ ti wò pé oúnjẹ òṣìwò gan àti gbà coronavirus gan ló yẹ kẹ́ ti máa gbé nǹkan ṣùgbọ́n torí pé lótìtọ́ kìí ṣe gbogbo yín nàná sáà fẹ́ràn joko yín ṣùgbọ́n torí pé ọ̀lẹ pọ̀ mo ń gbọ́ tí mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ lórí fóònù níjọ́ wo mo ní yá dìde kẹ́yìn náà yá lọ gbé nǹkan báyìí bó bá wà ní ẹ̀yìn kùlé yín kẹ́ yá gbé nǹkan mo ní kódà èmi lénìí mo ti lọ ra báàgì lọ́jà tí máa lọ kó yẹ̀pẹ̀ oníyẹ̀pẹ̀ gbogbo yẹ̀pẹ̀ bí tí máa ti di pé yẹ̀pẹ̀ wà máa lọ gbọ́n yẹ̀pẹ̀ àjọ máa gbìn ni tòmẹ́tò wọn lọ́dọ̀ tèmi tòmẹ́tò wà níbi tèmi wà tó surplus but torí pé mo fẹ́ kémi àti yín jọ gbìn bẹ́ẹ̀ ni mo fẹ́ kémi mo bá dẹ̀ sọ fún ó ní òun Èkó làwọn wà ìjọ́ wo ló ń ti dé kókó lọ máa tún tọwọ́ bọlẹ̀ ìjọ́ wo ló ń ráyè yẹn mo wá rẹ́rìn mo wá wò pé ọmọ Yorùbá ẹ mọ̀ jóge lọ àfi kẹ́ ẹ ṣe patí bí ẹni tán ṣépè fún aṣọ kan òkun kọ́ńbọ̀dù lọ́rọ̀ yín ó pè yín kẹ́ ẹ lọ jẹ gbèsè kẹ́ ẹ lọ yáwó kẹ́ ẹ fi raṣọ ju kẹ́ ẹ fi di oúnjẹ mọ́lẹ̀ lọ ẹ mọ̀ pé nǹkan tí Fúlàní ṣe fún yín táwùsá ṣe wọ́n sì máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín torí ibi tí wọ́n ń lọ ó sì jìnnà ohun tó máa ṣe fún yín wọ́n kàn fi
ọba ń gbọ́ tested wọ́n test eléyìí fún yín wò ni wọ́n fẹ́ wò bóyá ẹ ṣe máa ṣe wọ́n fẹ́ wò bóyá ẹ ṣe máa ṣe ni tí kì í bá ṣe wípé ọ̀rọ̀ yín gan bọ́ta ọ̀rọ̀ ọmọ Yorùbá ti sú mi nígbà tá à ń pariwo pé kí Fúlàní kúrò lórí ilẹ̀ wa pé wọn ò jẹ́ kí àwọn ìyá wa dáko mọ́ o wọn ò jẹ́ kí àwọn bàbá wa dáko mọ́ o wọn ò jẹ́ kí àwọn ẹ̀gbọ́n wa dáko mọ́ o wọn ò jẹ́ káwọn èèyàn lọ sóko mọ́ bí bá sùn ni wọ́n ń bá àwọn ènìyàn wá sùn nínú igbó òṣì ni wọ́n ń ṣe pẹ̀lú àwọn ìyá wa nínú igbó àbálò àbábọ̀ Ọlọ́run wa tún wá bá yín ṣe àdúrà yín wá gbà ó bọ́tà búrẹ́dì yín Ọlọ́run bọ́tà búrẹ́dì yín kí wọ́n lẹkún tá à ń sun kí lariwo tá à ń pa látijọ́ ẹ̀ kí ni igbe tá à ń ké látijọ́ ẹ̀ ṣé bá ń kígbe wípé kí àwọn ènìyàn ìburúkú kí wọ́n kúrò lórí ilẹ̀ wa ni Ọlọ́run wá jàjà ṣe wọ́n wá láwọn ò ní gbóúnjẹ wá mọ́ náà bá gbóúnjẹ lọ gbàtọ́ gbóúnjẹ lọ yẹn ó yẹ kẹ́ ẹ lọ sínú oko yín ni kẹ́ ẹ lọ dá oko kẹ́ ẹ wá yan pẹ̀lú àwọn oògùn yín tẹ́ ní wọ́n fi bẹ̀ yín ní sẹ́ríkì ń gbà yẹn lọ́hùn tẹ́lẹ̀ ti sẹ́rí ní èyí ti Bàràpá tẹ́lẹ̀ ṣerú nǹkan yẹn rí pé wọ́n padà ń bẹ̀ yín ni pé màálù àwọn ń kú ọmọ àwọn ń kú ọmọ wọn ò tí ì kú ẹ wàá lọ yan oko yín ẹni màálù kankan tẹ́yìn náà bá rí báwọn ṣe náà kó oúnjẹ yẹn wọ́n gbúdọ̀ kó màálù wọn tẹ̀lé ni kò kí ṣe pé ká ẹ fi kán tó máa kó màálù kiri bọ́n ṣe kó oúnjẹ lọ yẹn kán dẹ̀ mú màálù wọn kan kó tẹ̀lé jẹ màálù mọ́ ẹ stop láti máa jẹ màálù èmi tí mò ń sọ fún ẹ̀mí jẹran kì í ṣe pé kíní o mi ṣe pé bóyá pé àti jẹ mo ò jẹ ni kí ló dẹ̀ fà á tí èmi bá ti jẹran jù nísìn bí kẹ́gbẹ́ mi máa sanra ni mi ì jẹ tó fáàtì lèmi ṣe jẹran kí n jẹ chicken mo lè pa adìyẹ kí n pa turkey kí n dẹ̀ ra pọ̀nmọ́ mo lè jẹ pọ̀nmọ́ bẹ́ẹ̀ ni ẹja oúnjẹ tèmi nìyẹn kí wàá ló dé tẹ̀ǹdẹ̀ra yín làmú lórí ẹran tẹ̀ǹdẹ̀ tó pé àwọn gangan fúnra wọn ò lè fi kan ẹnu wọn ò lè jẹ n táwọn ò lè jẹ tó ń gbé fún yín jẹ kí ni tó wà nínú wàhálà tẹ́ ń bá káàkiri ẹ stop láti máa jẹ nǹkan táwọn ò kí jẹ mọ́ wọ́n ń fún yín ní poison jẹ ní ẹ̀dẹ̀ ronú ẹ̀rọ títí sí ẹ̀gbọ́n ẹ̀rọ wò wípé àwọn nǹkan tí wọ́n ń fún yín jẹ yìí o àwọn oúnjẹ tó ń fún yín jẹ yìí o kò é ṣe oúnjẹ gidi Ọlọ́run wá ṣe wọ́n wá fọwọ́ ara wọn ni o kì í ṣe ẹ̀yin lẹ́lé wọn láwọn ò kó oúnjẹ wá mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní jẹ́ kí n sọ àṣírí tó mọ̀ fún ẹ ìjọba wa mọ̀ sí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ní ilẹ̀ yẹn tẹ́ ẹ̀ ní mọ̀ kankan àwọn ọba wa àwọn olóyè wa wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n pretend ní ọmú ìyá kan ní gbogbo ọjọ́ ẹgbẹ́ òkùnkùn kan ní gbogbo ọjọ́ wa bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ torí pé à ń kàmpéènì torí agitate tá à ń agitate ni torí gbogbo nǹkan tá à ń ṣe ni torí pé à ń bínú pé a fẹ́ gba ẹ̀tọ́ wa torí ẹ̀tọ́ wa tá a la fẹ́ gbà yẹn torí ilẹ̀ Yorùbá tá a la fẹ́ gbà yẹn ìdí nìyẹn ẹ wọlé wọn nígbà coronavirus ẹ ń pariwo pé kò sóúnjẹ àwọn ọba ò sunkún pé kò sóúnjẹ nílé àwọn àṣẹyìnwó àṣẹyìnbọ̀ kì í ṣe ilé àwọn ọba lẹ ti ń kó àwọn oúnjẹ pandemic jáde kì í ṣe ilé àwọn ọba lẹ ti ń kó oúnjẹ palliative bí ilé ọba Akínyolú lẹ ti dictate palliative àṣẹyìnwó àṣẹyìnbọ̀ kọ́ gbogbo àwọn ọba náà kó palliative pamọ́ sílé wọ́n ẹ̀yin dẹ̀ ń pariwo pé ẹ̀yin òró ń jẹjẹ ẹ̀yin òró mímu ẹ rí nǹkan kan ṣe kò sí nǹkan kan fún yín ṣùgbọ́n àwọn ń gbádùn wọ́n wá pretend bíi pé bí jọ ń pa àwọn ni ṣé kò wá yẹ kí ọpọlọ yín ti sọ fún yín wípé àwọn tẹ́yin wò wọ́n ń tàn yín ni ọba yín ò nífẹ̀ẹ́ yín gbogbo ẹnu mo fi sọ ọba tó bá lò nífẹ̀ẹ́ yín kó fi ayé rẹ̀ àti ọmọ tó bá bí nínú rẹ̀ pé kán sánkú mọ́ lójú tó yẹ pé ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dénú lóòótọ́ wọ́n á máa tàn yín níta ni wọ́n pretend kú ṣé bí wọ́n ṣe ń gbé bọ́n ṣe ń ṣe wèrè kiri yìí ẹ rò pé kékeré ni ọ̀rọ̀ eyín ò tí ì tó sọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo bá a ṣe ń pariwo tó yìí wọ́n tó ń joyè ní oyè náà tó ń jẹ́ kiri gbogbo bá a ṣe ń sọ pariwo yìí sọ̀rọ̀ oyè lọ́rọ̀ wá kàn sáà finijoyè lọ́rọ̀ wá kàn tá a ní kú ti wọlé tọ̀ wọ́n tó jẹ́ pé àwọn gangan náà máa padà fi ṣe scapegoat àwọn tẹ́ ń sọ yìí àwọn ọba ni o àwọn olóyè yìí ni o àwọn olóṣèlú yìí ni o gbogbo pátá náà máa fi ṣe scapegoat kí ṣe bí Mákindé ni gbogbo yín pè ní Mákindé tẹ́lẹ̀ gbogbo yín ní Mákindé dáa Mákindé kọ́ ló ti change because orí pé táìmù ẹ̀ ò tí ì tó òun náà ti belong ni àsìkò tó nídìí nìyẹn wọ́n ti sáìnì ilẹ̀ wa àwa fúnra wa bẹ́ẹ̀ ní ìṣe àjòjì ni wá ní ilẹ̀ Nàìjíríà Haúsá Yíbò Yorùbá àjòjì ni wá nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà Fúlàní ni wọ́n ló nílẹ̀ Fúlàní náà ló ní ilẹ̀ torí tí a bá sọ fún yín pé nǹkan kan máa ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ kì í fẹ́ gbọ́ rárá tí kò bá rí bẹ́ẹ̀ ìyẹn Fani Káyọ̀dé tẹ́ ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta àbọ̀ nǹkan ló ti ń lọ sọ fún pé òun bá wọn sọ pé kí wọ́n máa gbóúnjẹ padà wá sílẹ̀ wa oúnjẹ òṣìwò ni wọ́n ń gbé padà wá
oúnjẹ òfòwò ni wọ́n ń gbé padà wá àfẹ́ àjẹjù òṣì àwọn tẹ́yìn sọ yóò nífẹ̀ẹ́ yín dénú ẹ kàn ń pọ́n wọn lé ni that is why tó bá ń sọ̀rọ̀ mi ní gbé mo ì gbé nǹkan tó bá ti wọlé rẹ pé eléyìí fẹ́ kì lélẹ̀ sàkámàǹdé ni wọn ò ní gbé ọ èyí ní sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n èmi á pè àkíyèsí yìí sí pé kẹ́ ẹ má bà á kó tó di pé ẹ máa há ronú má sọ pé torí pé o jẹ́ pé kiri kan ọmọ gbòòrò ni mí ọmọ kìnní kan ni mí ọmọ gbá ni mí ọmọ àwo ni mí èmi ti wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá rẹ́ni tó ń sọ èdè ẹ lọ mọ oko ni ẹ̀yin olórí burúkú òpònú akíndanidálẹ̀ lẹ́nu gbọ̀ngbọ̀n ẹ bá ti ń sọ oko báyìí ìyẹn ti mọ̀ pé illiterate lẹ́ni tó bá ti ń sọ oko ẹ̀yin tẹ̀ẹ̀dẹ̀ wà lẹ́kọ̀ọ́ ní ìyà ń pa yín kú ìyà ń jẹ yín gidi ẹ ronú rárá pé bí ń bọ̀ wá bá yín ohun tó dẹ̀ ń ṣe yín ni pé ebi tó ti payín ìyà tó ń jẹ yín ó tẹ́ yín lọ́rùn pé kẹ́ máa tọrọ oúnjẹ jẹ ẹ kì í lè dánú rò ohun tó ń ṣe yín nìyẹn o àti dánú rò yẹn àti dá nǹkan ṣe yẹn problem yín ni ẹ lè dá nǹkan ṣe fúnra yín tí ẹ bá ti sọ pé ẹ fẹ́ fi lọ̀yàn àbẹ́ fẹ́ fi ṣe nǹkan kan ẹ lè dá ìgbésẹ̀ gbé láyé yín tó bá ń sọ̀rọ̀ nísìn nígbà tán kó oúnjẹ kúrò àìmọye nǹkan tẹ́ ẹ lè ṣe àìmọye ọ̀nà tẹ́ ẹ lè gbégbà láti lè jẹun sáwọn tí wọ́n febi pa yín nígbà palliative sáwọn ni wọ́n lè ní pé káwọn fúnra àwọn haúsá ṣé yóò mọ̀ páwọn ìjọba wa ló ń dá àwọn haúsá yìí lókoòwò ní ọmọ ìyá mi àwọn ni wọ́n ń dá yín lókoòwò owó tí wọ́n fún yín ni wọ́n gbé fún wọn ṣe bí agriculture yín kí láǹfààní ilé ìwé tẹ́lẹ̀ lọ sí agriculture ní school ẹ ń lọ gọ́ agriculture iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni tó ti ṣẹ́ yóò máa jalè nígbà táwọn primary school ìwé kíkà láìsí ọkọ ẹ dákun iṣẹ́ àgbẹ̀ wọn á dà báyìí iṣẹ́ àgbẹ̀ náà dà báyìí ńgbà tá a wà ní primary school tó bá ti di ọjọ́ àlàmísì orin tá a máa ń kọ nìyẹn orin tá a máa ń kọ ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹ dẹ́kun ẹ wá sọ fún mi iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa yẹn wá dà báyìí kí láǹfààní iléèwé tó lọ sí agriculture ìjọba wa mú torí pé fúlàní wọ́n ti kó fúlàní wọlé wọ́n ń fi ẹran jẹ oko ṣé látijọ́ tí wọ́n ti wá lọ nísinsìnyí àwọn màálùú wọn ò jẹun àwọn ẹ̀yin náà wá wo mi tẹ́ ẹ̀ tún ti wá gbèrò làákàyè yín ẹ wo dúdú nǹkan ọ̀gbìn tí wọ́n bó ṣe tutù bọ́bọ́bọ́ ẹ wo nǹkan ọ̀gbìn wọn ẹ wo tòmẹ́tò ẹ wo àlùbọ́sẹ̀ ẹ wo gbogbo ẹ̀ ṣùgbọ́n gbà tẹ́yìn bá dá ti yín wọ́n á ní kí màálùú wọn àwọn ìjọba yìí náà ní màálùú o wọ́n á kó màálùú lórí rẹ̀ wọ́n á ní kán lọ fi jẹ oko tìyín dànù iṣẹ́ wàhálà tẹ́yìn ti ṣe tó bá tásìkò àti kéré wọn fúlàní á lọ fẹ́ràn jẹ tí kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ látìgbà tẹ́ ẹ̀ ti ń pariwo ọba mélòó ló wá dìde tó dúró tán pe mítìn pọ̀ tán pe gbogbo àwọn nọ́ọ̀tì yẹn bó ṣe báwọn náà ṣe wá máa ń wá gbà yẹn kán pé kó wá sọ fún wọn pé ìkà ni wọ́n so káwa má da oko àwọn ìyá tiwa tí wọ́n dá oko tí wọ́n gbin ẹ̀gẹ́ gbogbo ẹ̀ gbogbo ọlẹ́ ti fẹ́ràn jẹ oko wọn tán ẹ̀ tún wá mú pé kẹ́ tún fẹ́ràn jẹ pípalẹ̀ ń pa wọ́n inú mítìn wo lẹ ti táwọn ọba ti sọ̀rọ̀ ẹ wá láwọn ọba yín ti sọ̀rọ̀ sókè ẹ wá ní gómìnà yín ti sọ̀rọ̀ sókè àwọn àgbàlagbà yín ti sọ̀rọ̀ sókè ọ̀rọ̀ wo ni wọ́n sọ sókè àbẹ́ ẹ̀ ń bò wọ́n láṣìírí ẹ mọ́ bò wọ́n láṣìírí kọ́lọ́mọ́ bá ṣépè fún yín o ẹ mọ́ bò wọ́n láṣìírí kankan kò sí nǹkan kan tí wọ́n ṣe sàkámàǹdè ni restructuring fake tó fẹ́ fi máa tàn yín àbáwọn tán sì ń sọ pé àwọn lọ jagun ok mo sọ̀rọ̀ ayé kan fún yín nígbà kan báyìí mo rí fídíò tí àwọn ọmọ OPC láwọn lọ ṣe ní Saheed Barapa táwọn láwọn lọ rè mú wákìlì èmi sọ àṣírí fún yín nígbà tí mo rí àṣírí tàwọn Benue tí wọ́n ń sọ àlàyé wọ́n ní pé nígbà tí àwọn Fúlàní yìí máa ń wá sílùú àwọn wọ́n ní tó bá ti di ọ̀sán àwọn ò ní rí wọn tó bá ti di alẹ́ wọ́n máa ń pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n náà máa ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń pa káàkiri wọ́n ní ṣe ni wọ́n máa ń pa ènìyàn ṣùgbọ́n àwọn wá ṣèwádìí nígbà tí wọ́n ṣe ìwádìí wọ́n wò pé kí ni irú nǹkan tó lè máa ṣẹlẹ̀ o ibo nírú àwọn nǹkan báyìí ti lè máa wáyé wọ́n wá tọpinpin rẹ̀ lọ wọ́n wá padà make sure wọ́n wá rí wípé àwọn Fúlàní tẹ́ ń sọ yìí wọ́n máa ń di ìbẹ́pẹ wọ́n máa ń kó sínú ìbẹ́pẹ tó bá ti di ọ̀sán tó bá ti di ọlẹ́ni gbogbo wọn máa jáde mo sọ fún yín ní jọ́nà lọ́hùn ẹlẹ́ẹ̀dẹ́ ọ̀dọ̀ àwọn ẹbí wọn láwọn ẹbí wọn dáhùn wípé ẹni wọn sọ pé ìyàwó wọn nìkan ló wà ńbẹ̀ wọn rà àwọn ọkọ wọn wákìlì ò sí ńbẹ̀ mọ́ ṣùgbọ́n fi àwọn ìyàwó wọn lẹ̀ ìyàwó tó yẹ kẹ́ ẹ wọ́ lọ tẹ́ ẹ bá wọ́ ìyàwó wọn lọ ó yẹ kẹ́ ẹ wọ́ wọn lọ sí police station tẹ́ bá lẹ̀ ń pẹ́ lẹ́ńkó wọn lọ ni ẹ máa kó ìyàwó wọn lọ bẹ̀ ilé wọn yẹn máa tiná bọbẹ̀ ni iṣẹ́ ẹrọ́lẹ̀ yóò OPC ń ṣe èmi fẹ́nu mi sọ iṣẹ́ ẹrọ́lẹ̀ lọ ṣe níbi tẹ́ lọ yẹn nígbà tí àwọn pa yín ní ọmọ
tí wọ́n ń pa yín ní ọkọ, tí wọ́n ń pa àwọn ìyá yín, tí wọ́n ń bá àwọn ìyá yín sùn, wọ́n tún fa irun orí wọn. Wákìlì ti pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, wákìlì ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ́, wákìlì ti gba ilẹ̀ 4 ẹ wá lẹ débẹ̀ ẹ rí ẹni tó ń kóbọn fún nìkan lẹ rí wàlẹ̀ mo kàn rẹ́rìn ni. Mo ní Ọlọ́run mọ̀ já gbọ́n nílẹ̀ Yorùbá o. Sáwọn ọmọ Yíbò bẹ́ẹ̀ yìí wọ́n sọ̀rọ̀ kan tó di pọ́n tán ti ná bọ́lé wọn. Sáwọn ọmọ Yíbò sọ̀rọ̀ ńgbà tí wọ́n rí wọn, bàbá wọn náà ọkọ wọn ti sá lọ, wọ́n dẹ̀ ti ná bọ́lé wọn. Inú ilé tẹ̀yìn ń wò yẹn, mo ní ẹ ráwọn gbó ń bẹ̀, ẹ mọ̀ bóyá inú igbó yẹn náà kó sí. Ẹ máa ráwọn oríṣiríṣi nǹkan, ẹ mọ̀ bóyá bẹ̀ náà sá pamọ́ sí. Mo sọ fún yín, ilé ìwọ̀n yẹn ó yẹ kẹ́ ẹ tiná bọ̀ bẹ̀ ni. Tó yẹ kẹ́ ẹ tiná bọ̀ inú ilé yẹn ni. Nígbà tẹ́ bá tiná bọ̀, tó bá tiẹ̀ sá pamọ́ síbì kan, á sá jáde ńbẹ̀. Ẹ tiná bọlé, ẹ wálé ẹ lọ. Èmi mọ̀ pé rọ́lẹ̀ yín OPC ń pa already torí restructuring lọ̀gá yín dúró fún. Restructuring ìníbà Gani wà fún. Bẹ́ẹ̀ ni restructuring náà wà fún. Gbogbo pé ẹ máa gbalẹ̀ wà yẹn kò sí nínú agenda wọn. Restructuring náà sì ń pariwo. Ẹnìkan sí kinní kan fáwọn àsìkò ti tónu. Básìkò wo bá tó, ìgbà tẹ́ ẹ délé wákìlì. Ṣé ẹ mẹ́ni tán sọ ni? Tó bá tètè pé Sẹ́ríkì lásán lẹ́tẹ̀ lọ́ba, àti ẹ̀sìn gbọ́. Wákìlì tó ló ń pa oríṣiríṣi ní ibẹ̀ yẹn. Ẹ wá débẹ̀, wọ́n wá ní kò sí bẹ́ẹ̀, ọmọ wọn nìkan náà bá tìyàwó wọn, ẹ̀ẹ́dẹ̀ tiná bọ́nú ilé rẹ̀ kẹ́ fi pààrọ̀ kó lẹ̀ fún. Ó yé wa nàún, ó yé wa, a mọ̀ ń jẹ, èmi mọ̀ ń jẹ́ tèmi èmi ò gọ. Bẹ́yìn bá mọ̀, bẹ́yìn tó kù bá wò ó, bẹ́ẹ̀ bá gbà tán gbé fún tẹ́ ẹ̀dẹ̀ jẹ́, èmi ò gọ́ ń tèmi, torí èmi gbàgbàkúgbà. That is why tẹ́sí máa rí tẹ́ni, ẹ máa lọ rude, ó gbéraga, kò lè pè èèyàn kan, kò lè ṣe kinní kan, mi ò gbéraga, n ò gbégbàkúgbà ni. Ngbà tí mi sọ́dẹ̀, ọmọ tó yẹ pé yá mi fún mi lọ́mú, ẹnu mi dá ṣáká, ọ̀rọ̀ dá lẹ́nu mi ń ṣe dọ̀dọ̀yọ̀, mi ń ṣe dọ̀pẹ̀mú, mi ń ṣe dọ̀ídọ̀í, ọ̀rọ̀ ẹnu mi dá ṣáká, yòóbẹ́ ẹnu mi gbàǹkó ní gbà kankan lọ ṣubú lulẹ̀ ni àfi tí ìbá fẹ́ sọ̀rọ̀ ṣe lókù. Ìgbúdọ̀ rí ẹ látòkè délẹ̀ kí n mọ́ rí ebu kan tí fi qualify, ìgbúdọ̀ má rí nǹkan tí fi qualify ara rẹ̀ tí fi fún ọ nílé jẹun tí ilé ọjọ́ náà ó fi sún, bọ̀ mo kàn ń wo everybody níran ni. Wọ́n lọ lé wákìlì wọn lọ bẹ̀, àbá nílé ìyàwó rẹ̀ la bá. Ẹ̀ẹ́dẹ̀ tí iná bọlé kẹ́ fi pàrókò, àrókò ló yẹ kẹ́ ṣe fún. Ẹ wá níjọba ò ní kẹ́ ṣe nǹkan kan. Ṣé ìjọba ò ní ẹ ṣe nǹkan kan? Ìjọba tó kó oúnjẹ kúrò fún yín tó ní nọ́ọ̀tì ògbúdọ̀. Ṣé èèyàn mọ̀ pé àwọn ìjọba yín ló wà nídìí gbogbo wàrà tó ṣẹlẹ̀ ni? Wá ìtẹ́jọ́ àwọn ọmọ tó yóò gbọ́n. Ṣé èèyàn mọ̀ pé ìjọba yín ló wà nídìí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ìjọba ló wà ń bẹ́ẹ̀. Nígbà palliative oúnjẹ mélòó ní ìjọba gbélé fún yín? Nígbà palliative àbí nígbà COVID-19 sorry, palliative yín wọ́n kó pamọ́ ni. Nígbà kòró, irọ́ náà ń gbé fún yín. Irọ́ náà ń gbé fún yín. Kò sí nǹkan kan. Ẹ wá ṣe nǹkan kan, gbogbo etí òkun yín, ó wá fálá, ẹ wá tà fún àjòjì. Ayé yín bàjẹ́, ayé yín máa bàjẹ́ o. Orí yín máa burú o. Ẹ wá rí nǹkan kan ṣe sí. Owó tẹ̀ ń rí tó yẹ kẹ́ ẹ fi ṣe nǹkan kan, kẹ́ ẹ máa fi ṣiṣẹ́ sí ìlú yín. Tẹ́ bá tiẹ̀ ń tún ìlú ṣe, tẹ́ bá ń kó o jẹ, ìlú kò sí ìlú tí wọ́n ti kówó jẹ. Ìlú òyìnbó Amẹ́ríkà tẹ́ ń lọ yẹn wọ́n ń kówó jẹ, ṣùgbọ́n wọ́n ń ṣe sílùú wọn kán má bàa fura sí wọn. Wọ́n ń ṣe sílùú wọn kán má bàa fura sí wọn. Ṣùgbọ́n kàkà tẹ́yìn ò fi ṣe sílùú yín, ó tẹ́ yín lọ́rùn kẹ́ ẹ kówó yẹn lọ fún wọn, kán máa bá yín fi ṣòwò. Tẹ́ àmọ́ iye owó mi tó ti wà ní òkè òkun, tó yẹ pé tó bá kú tán, kò sẹ́ni kankan tó máa bá yín béèrè mọ́. Ẹnìkan sọ owó kan níjọ́wọ́ ńbẹ̀ yẹn, tẹ́ bá rí àwọn owó yìí, wọ́n ti bàjẹ́. Àwọn owó tàn sọ yìí wọ́n ti bàjẹ́ sínú báàgì, ẹ dẹ̀ ń fi ebi pa àwọn ènìyàn. Ẹ ti fi ebi pa àwọn ènìyàn, ìkà nìyẹn. Gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ọ̀nà tí Fúlàní tẹ́ ní mọ́ lọ yáwó lọ́wọ́ Haúsá, tẹ́ ní mọ́ lọ yáwó lọ́wọ́ Fúlàní. Ẹ wá ta oríran yín, ẹ ta ìran yín nítorí àtẹnujẹ. Ẹ ta ìran yín nítorí ìjẹkújẹ. Ilẹ̀ ti yín ni gbogbo góòlù tó wà nílẹ̀ Yorùbá tó yẹ kẹ́ máa fi ṣe òwò. Góòlù náà wà ní Yewa, ó wà ní òní sáìdì ní Bàràpá. Àwọn góòlù olówó iyebíye kó dé dùgbà tán bá tó wú gbogbo ẹ̀ tán. Sódùgbà tán bá tó wú tán tó tà tán, tí ò sí nǹkan kan fọwọ́ ọmọ Yorùbá mọ́, kéèyàn ọmọ Yorùbá tó dìde. Nígbà bá tó ta gbogbo góòlù yín tán, ní gbogbo Ìjẹ̀ṣà, ní Ìjẹ̀ṣà láǹdì, gbogbo àwọn bíbẹ̀ yẹn, gbogbo àwọn ibi tí nǹkan góòlù wà nù. Wọ́n ti lu gbogbo ẹ̀ tá ń gbà tó àwọn ọmọ àlè. Àwọn ọmọ àlè oníjẹkújẹ àbàtàrí pàlàbàpàlàbẹ lẹ́nu gangan, olè ọ̀kánjúà, wọ́n ti tà tán. Wọ́n ń wú lójoojúmọ́ ni. Sọ wá dìgbà tán bá tó wú tán, kí wọ́n ọmọ Yorùbá tó dìde. Kò kàn mí àbí? Kò kún ẹ àbí? Ó dìgbà tán bá tó ta gbogbo ogún dìde. Ogún tó máa tọ́ sí ìran ẹ,
tí Fúlàní tún wá tà tán oúnjẹ táwọn ń kó wá fún yín wọ́n ń kó oúnjẹ yẹn jáde tí ìbá ṣe pé ẹ fẹ́ gbọ́n wọ́n kó oúnjẹ wọn láwọn fẹ́ febi pa yín mọ̀ túmọ̀ rẹ̀ ni wọ́n febi pa yín wọ́n ní pé n tó sọ yẹ kí n sọ tó sọ fún ẹ wọ́n ló pò lólẹ̀ yín ọmọ Yorùbá wọ́n lè gbọ́n wọ́n là á ti gọ̀jù wọ́n lọ́dẹ̀ ni wá wọ́n là á lọ́pọlọ kankan wọ́n lọ́pọlọ wo ojú pé ká ṣènáwó ká má sọ ká re patí ó tán kán sì mú àmàlà kan ká sì bu ẹran sí lẹ́gbẹ̀ẹ́ tá a bá ti ń jẹun lọ báyìí làkàyè wa ti kúnu bẹ́ẹ̀ ní tó wínú àwọn ẹ̀ṣẹ́ àgbọ̀njọ́ tó sọ ń BBC wọ́n ní tá a bá láti bu àmàlà tá a sì mú àmọ̀jùrú àtàṣọ lọ ká sì ti ràǹkárá yẹbẹyẹbẹ ká mú gíní ká mú léèsì ká ṣe patí ká ṣe náwó wọ́n ní nǹkan tó kàn wá nínú wọn láwọ ò ní ìrònú wa ò ju pé ìpatí ni wọ́n lọ́pọlọwọ ò dáa wọ́n láàkì ìrònú wo ju ìnáwó lọ bá ṣe ra mọ́tò tá a kọ́lé dẹ̀ràn mọ̀jọ̀ràn wọ́n ní nǹkan tó kàn wá ní wọ́n ní kò sí nǹkan ńlá ìrònú náà àwọn náà sọ èmi kúkú kọ́ mọ̀ sọ wọ́n láàpọ̀ wọn láòdẹ̀ ni wá wọ́n ní dídìrín mùmú ni wá dandan gíní wọ́n lọ́pọlọwọ ò pẹ́ mọ́ àwọn náà sọ bẹ́ẹ̀ èmi náà wá rán sí ọ torí tí ò bá rí bẹ́ẹ̀ ni òpònú kó oúnjẹ jáde ẹ má gbọ́ o wọ́n kó oúnjẹ lọ nígbà kan kó oúnjẹ lọ tán wọ́n ti kó jáde káàkiri wọ́n ṣí bọ́dà fún wọn àǹfààní wà láti ṣí bọ́dà kan ti pa tán lẹ́yìn ògbúrò jáde ṣùgbọ́n fẹ́ kó oúnjẹ wọn tí wọ́n jáde wọ́n ṣí bọ́dà wọ́n wá kó oúnjẹ lọ Ọlọ́run wá bá wa búrẹ́dì wọn bọ́tà búrẹ́dì wọn ilẹ̀ tiwa tí wọ́n ti ń ṣe òwò kàkà kí àwa arajà lọ́wọ́ àwọn ọmọ ìyá tiwa àá ní pé torí kan jájòjì àá tún rà lọ́wọ́ wọn wọ́n wá tún ṣe sọ̀kọ́tọ̀ fún ẹ wọ́n wá kó oúnjẹ yẹn jáde wọ́n wá kó lọ Ọlọ́run wá mú wọn wá tà bóyá wọn tán kó lọ bá wọn rà wọ́n wá kó padà wá fún yín ìrírú ẹ̀ rí wọ́n wá kó oúnjẹ yẹn padà wá fún yín inú yín náà wá ń dùn wọ́n wá torí pọ́n ti sọ́lẹ̀ bóyá wọ́n tẹ́tẹ́ wọ́n ta àpò apẹ̀rẹ̀ tòmátì kan ní 40,000 ní ìsìn wọ́n ti sọ apẹ̀rẹ̀ kan di 7,000 inú ẹ̀ náà dẹ̀ ń dùn ní ìsìn ẹran lókù tó ń jẹ tòmẹ́tò wọ́n wá kó tòmẹ́tò tó ti bàjẹ́ ǹjẹ́ àwọn náà lè jẹ tòmẹ́tò tó ti bàjẹ́ yẹn mo nídi tòmẹ́tò yẹn ǹjẹ́ àwọn náà lè jẹ tòmẹ́tò yẹn wọ́n lè jẹ ó ti bàjẹ́ tó ti súnkì ó ti súnkì àwọn náà ò lè jẹ wọ́n wá kó tòmẹ́tò yẹn padà wá láti ibi tí wọ́n wà wọ́n kó wá fún ọ̀dọ̀ yín ipẹ́ ilẹ̀ lè jẹ́ ẹ̀yin ni kẹ́ ẹ gbà kẹ́ ẹ máa jẹ tòmẹ́tò ẹnu tòmẹ́tò yín tẹ wáyé yín wá jẹ kẹ́ ẹ máa jẹ wọ́n wá sọ ọ́ lẹ̀ fún ẹ ọwọ́ rò pé nǹkan gidi ni ìwọ ọmọ Yorùbá ò dẹ̀ ronú wípé oúnjẹ tí wọ́n kó lọ poison ni wọ́n fi yà jẹ́ wọ́n fi bí pẹ́ ló jẹ́ kán kó lọ fún ẹ wọ́n wo ọ̀dájú wọ́n dájú ẹ wọ́n láwọn máa dájú ẹ ọ̀gbọ́n tán sọ ni wọ́n láwọn máa dájú ẹ wo tòmẹ́tò tó wà nínú apẹ̀rẹ̀ yẹn bóyá ẹ̀ ní rí dáadáa ṣùgbọ́n ṣùọ̀ fún mi pé ẹ máa rí ẹ wo tòmẹ́tò yẹn bá mi ra fẹ́ díntín ẹ máa rí pé àwọn tòmẹ́tò yẹn ti súnkì wọ́n ti ń bàjẹ́ ẹ dákun wọn lè gbé lọ sí ìran wọn wá gbé wá fún ìwọ ọmọ ìyá tèmi pé kó máa jẹjẹkújẹ wọ́n gbé màálù burú wọ́n gbé tòmẹ́tò tí ò dá mọ́ tó ti bàjẹ́ irú tòmẹ́tò ẹ̀ ṣàlélẹ̀ tó ẹ ká dànù àbí irú tòmẹ́tò yẹn kọ́ ni bọ̀bọ́ yẹn sọ níjọ́ yẹn lọ́hùn rí tòmẹ́tò yẹn ni ó ti bàjẹ́ tòmẹ́tò tá à ń sọ ẹ ti bàjẹ́ ọmọ ológo ń pariwo tẹ́ni ọmọ ológo ń pariwo lójoojúmọ́ tòmẹ́tò tẹ́ ń wò yẹn ti bàjẹ́ wọ́n dẹ̀ gbé wá fún ìran yín wọ́n ní kẹ́ mọ̀ jẹ́ pé ẹ̀yin ló níjẹkújẹ wọ́n lẹ́yìn lè níjẹkújẹ kẹ́ mọ̀ jẹ́ ẹ bá mi gbé bí àlùbọ́sà síbẹ̀ àlùbọ́sà gangan wọn lè tà kò rí tà ó wá sórí kọ́ báyìí ọ̀ọ́nì tà ṣé ẹni bẹ́ẹ̀ ṣe péjọ wọn ẹ̀ ní tà òkúta tí kọ́kọ́ wọbẹ̀ náà pé kọ́kọ́ dájú níbi ilẹ̀ tèmi lórí ilẹ̀ tèmi orí àwọn ọmọ ìyá tèmi lẹ́tí ráàyè tá ti yín Ọlọ́run tó dá ayé àti ọ̀run ẹ̀ ní tà bẹ́ẹ̀ ni ẹ̀ ní tà ẹ mọ̀ pé mo sọ fún yín ẹ rí ó wá kọ́ ẹ bá mi fi àwé rẹ́rìn ẹ bá mi fi rẹ́rìn ẹ bá mi fi àwé rẹ́rìn ó wá kárí jọ olórí ibú ọmọ àlè ṣebí ẹ̀yin mọ covid ẹran ìrònú ti bá pẹ̀lẹ́ ìrònú bá ọ̀gá adé ọ̀gá ti ń ronú gbogbo ìyà tó jẹ kó tó pé àwọn olórí yín ni bẹ́ẹ̀ ni ìran yín ni ìkánú yín ni ìwà burúkú tó wà nínú àwọn ìran yín ni ọmọ pé kò dá kéèyàn máa ṣèkà fún àwọn téèyàn tó bá ń bọ̀yàn àwa là ń bọ̀ yín ẹ wo bó ṣe kárí sọ ẹ̀yin náà ẹ wo bó ṣe kárí sọ ó ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà bó ṣe wà ó ti rò ó pin ó ti gbé ká kò wá tà ó wá padà fàdàgbà rẹ̀ rọ̀ ẹ wá sọ lẹ́tọ̀rátọ̀rá àánú yín ṣe mí ẹ má jẹ poison o
ẹ má jẹ poison o, ẹ má jẹ poison ẹ̀yin ọmọ ìyá mi o, ẹ má jẹ poison o. Oúnjẹ tí wọ́n gbé lọ tí wọ́n gbé padà wá, ẹ sọ fún wọn kí wọ́n gbé padà síbi tán ti ń bọ̀, kán gbé padà lọ sọ́dọ̀ àwọn ọmọ ìyá tiwọn náà. Àwa ò ní jẹ. Bó bá wù ọmọ ìyá tèmi, jẹ́ kí n sọ kinní kan fún wọn, ẹ̀kan lọmọkùnrin kú. Béèyàn bẹ́bí bá máa pààyàn kò lè ju oṣù kan sóṣù méjì lọ, ó pẹ́ jù oṣù méjì. Lọ́ọ̀rẹ́ wá ọ̀rá, ẹ bá mi kọ́kọ́ mú fídíò ẹni tó kọ́kọ́ ṣe àlàyé bí wọ́n ṣe máa gbin nǹkan yẹn. Mo nídìí fídíò yẹn, bọ́n ṣe máa gbin nǹkan sínú nylon. Tẹ́ ẹ bá rí kí ọ̀dà àwọn kékékèké yẹn ẹ lọ rà á. That is what I fi sọ fún yín pé owó tẹ́ ẹ fi lọ rèé raṣọ ẹbí, tẹ́ ẹ fi raṣọ olóòkú òkú tí ó kàn ọ́, wọ́n ṣe kó mọ́ ọmọ tó ọtí mọ̀ bóyá ó sì máa dàgbà, ọmú ọ̀rẹ́ raṣọ kó mọ́ ẹ̀ ń ṣe kó mọ́ wìtìwìtì, èèyàn tẹ̀lé sí kò mú kó pa súná. Èwo labùrọ̀ mọ́ máa ń kára máa mú léèsì lórí kíni ẹ̀ ń sòkú òkú ti lọ ẹ̀ ànídìí ká máa sòkú. Ẹ máa yẹ ẹ̀yìn ìyá yín tó ti kú tẹ́ ń yí padà yẹn, ẹ má yí ẹ̀yìn yín padà. Tó ń jẹ bá ti dé ẹ yí ẹ̀yìn ìyá yín padà. Ó sílé àwọn ẹran, ìwọ náà lọ rè wá àwọn ewúrẹ́, máa sin àwọn ewúrẹ́. Ra ọmọ ewúrẹ́ jọ, máa sin ọmọ ewúrẹ́. Máa sin ọmọ ewúrẹ́, ọmọ àgùntàn, máa sin àgùntàn, sin ewúrẹ́. Ìwọ náà ṣe fáàmù kó ní fáàmù tiẹ̀. Ibì kan náà ní sí Ọbásanjọ́ yín ti bẹ̀rẹ̀. Gbogbo àwọn Ọbásanjọ́ yìí ni wọ́n ní oúnjẹ ní nọ́ọ̀tì. Àwọn owó wọn pátá náà ń dá àwọn Haúsá yìí lóko òwò, àwọn náà ń dá Fúlàní lóko òwò. Àwọn bàbá Ọbásanjọ́ ni wọ́n láwọn nífẹ̀ẹ́ yín, wọn nífẹ̀ẹ́ yín. Kò sí ìfẹ́ yọ̀kan báyìí tó ní sí yín. Gbogbo àwọn bàbá tẹ́ ń wò yẹn, àwọn ni wọ́n ní màálù, àwọn ni wọ́n ń dá wọn lóko òwò. Kò sí àǹfààní kankan tẹ́ ẹ máa rí ní ilẹ̀ yín. Gbogbo nǹkan dáàdì sùwà tó jẹ́ pé àdéhùn ni. Òkè kí ló tí wọ́n fún yín lóúnjẹ palliative yẹn, kí ló tí wọ́n pín fún yín? Ṣé bó wà nílẹ̀ yín? Ẹ rí pàdájú ni. So ohun tán ṣe àwọn náà ní. Wọ́n mọ̀ọ́mọ̀ ṣe fún yín pé torí pé ẹ lè fẹ́ gba ẹ̀tọ́ yín. Tí ò bá rí wo ẹ̀wò ti Lẹ́kí. Kí láwọn ọmọ tó wà ní Lẹ́kí ṣe? Ṣé wọ́n pa wọ́n lọ́mọ ni? Àbọ̀ dú wọn lọ́rùn? Wọ́n béèrè fún ẹ̀tọ́ wọn wípé àwọn nídìí ẹ̀tọ́ àwọn, wọn ò báyàn jà, wọn ò báyàn ta, wọ́n ní àwọn ò róúnjẹ jẹ, àwọn ò ríṣẹ́ ṣe, àwọn parí iléèwé kò ṣiṣẹ́. Ṣé ilé ayé nìyẹn? Sáwọn tẹ́ ń sọ nìyẹn? Àwọn tí wọ́n rí ti yín rò, àwọn tẹ́ ń sọ yìí ò rí ti yín rò. Àwọn náà ń febi pa yín. Àwọn bàbá Ọbásanjọ́ ti sọ̀rọ̀ sókè, Tinubu ti sọ̀rọ̀ sókè, wọn ràn yín. Ṣé bí Tinubu lọ sí nọ́ọ̀tì, ó rí títì wọn bó ṣe kù lọ, bó ṣe kùnùnùnù. Ṣùgbọ́n ní títì tìlú yín kò tó ọ̀ràn ní gbogbo tilẹ̀ Yorùbá. Ẹ dẹ̀ sí ń pàtẹ́wọ́ fún wọn. Pírẹsidẹ́ǹtì Tinubu ò lè débẹ̀. Ìṣe pé o, èmi kàn sọ ni. Ìwọ náà mọ̀ fún rẹ pé ò lè débẹ̀. Ìbéèrè mi ni wípé ṣé dandan gbọ̀n ní ká dìpẹ́ǹdì lé àwọn ará òkè ọya ká tó jẹun? Ṣé dandan gbọ̀n ní ká dìpẹ́ǹdì lé àwọn ará òkè ọya ká tó jẹran? Ṣé dandan gbọ̀n ní ká dìpẹ́ǹdì lé àwọn ará òkè ọya ká tó nígbàgbọ́ wípé à ń ṣòwò ọ̀tá èèyàn ní gba oúnjẹ lẹ́nu èèyàn? Meanwhile oúnjẹ tá ń sọ yìí kì í ṣe wípé ọ̀fẹ́ là ń gbà lọ́wọ́ wọn o, à ń rà ni o, owó ara wa la fi ń rà á. Lóòótọ́ àwọn èèyàn yìí ni wọ́n ń bọ́ wa. Ìbínú tèmi Àkàndá nìyí. Ṣé afẹ́jẹ́kọ́ jẹ jáde lóòótọ́ pé àwọn Haúsá Fúlàní ni wọ́n ń pèsè gbogbo nǹkan tá à ń jẹ nílẹ̀ Yorùbá? Ìbínú mi lélẹ́yìí. Kí ló dé tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re àtàwọn àgbààgbà Yorùbá, kí ló dé tí wọn ò pe àwọn gómìnà tí ń bẹ ńlẹ̀ Yorùbá sí ìpàdé àpérò? Ìpàdé àpérò kínni? Kí wọ́n ó sí gbogbo rìsáàfù tí ń bẹ ńlẹ̀ Yorùbá. Kí ni wọ́n rìsáàfù ẹ̀ dè? Gbogbo ibi tí wọ́n fi sọ̀gbìn láyé àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti ibi tí wọn ò tí ì fi dáko rí àti ibi tí wọ́n ti fi dáko rí, kí wọ́n jẹ́ kí àwa ọ̀dọ́ ká padà sóko. Ká tètè máa sọ̀gbìn báyìí, bí bẹ́ẹ̀ kọ́ ebi ń bọ̀, ìyàn ń bọ̀. Tébi ọ̀bá dẹ̀ ní wá, tíyàn ọ̀bá ní wá, àyàfi ká lọ dọ̀bálẹ̀, ká lọ bẹ̀ Haúsá àti Fúlàní pé kí wọ́n má fi bí pa wá. Ìyẹn túmọ̀ sí wípé ọ̀rọ̀ àwọn bàbá wa ọ̀sẹ̀ mọ́nu. Àwọn bàbá wa ní kàkà kí n dọ̀bálẹ̀ fáwúsá tàbí Fúlàní má kúkúkú. Eléyìí tó túmọ̀ sí pé kàkà ká bẹ̀ wọ́n pé ẹ má bínú, ẹ má kó oúnjẹ wá padà, á máa rà lọ́wọ́ yín. A jẹ́ wípé ìyá náà ni ó padà jẹ olódì wa pa. A jẹ́ wípé
ikú ń bọ̀ mọ́ rìn ọmọ òfura ikú wa ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí wọ́n tí ì rẹ́dì láti pa wá ni. níbi tá a gọ̀dé Dangote ní ń tayọ̀ fún wa, Dangote ní ń ta ṣúgà fún wa, Dangote oní ń ta tomato paste fún wa, Dangote oní ń ta yé, oní ń ta spaghetti, oní ń ta macaroni, oní ń ta gbogbo ẹ̀, oní ń ta noodles. Doesn't mean pé kò wá sí ẹnìkankan lẹ̀ Yorùbá nínú àwọn tó lówó tọmọ bísínẹ́sì ṣe tó fi jẹ́ pé ẹnìkan ní ń kọ̀ǹtró àti jẹ àti mú wa. ọjọ́ wo nìran Yorùbá tó fẹ́ gbọ́n? àwọn owó tiwa, àwọn billionaires wa, kí làwọn ń fi billions of naira tí wọ́n ṣe? epo nìkan ni wọ́n invest sí àbí? sépo nìkan ló lè mú owó wá, ló lè mú èrè wá? gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí la fẹ́ fi survive? ká la dá dúró lónìí, because tá a bá dá dúró ní táwọn èèyàn yóò ṣe yóò ju eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí lọ. irú orílẹ̀-èdè wo ni ò lè pèsè oúnjẹ fáwọn èèyàn tí ń bẹ nínú ẹ̀? èmi àti wọ́ tá a jọjọ́ ọmọ Yorùbá a mọ̀ dájúdájú pé lẹ́gbẹ̀ẹ́ ilé wa a lè gbin ata síbẹ̀, a lè gbin tòmátì síbẹ̀ tí yóò sì dàgbà tá a sì mọ̀ ká jẹ. àlùbọ́sà nìkan ló lè nira láti gbìn, bóyá torí pé àgbìn rí, bóyá torí pé àkọ́bọ̀n ṣe ń gbìn rí. kò sí nǹkan tí ò ṣeé ṣe, kì í ṣe wípé ilẹ̀ òkè ọya ó dá yàtọ̀ sí ilẹ̀ tó kù débi pé nǹkan tí wọ́n ń ṣe àwa ò lè ṣe. àfi ká take a drastic step. àkọ́kọ́ ni wípé ká tètè padà síṣẹ́ ọ̀gbìn. bí òjò bá ti ń ṣẹ̀lulẹ̀ nínú oṣù kẹrin, kí gbogbo owó tètè mọ́kọ́ àtàdá ká padà sóko. before then ẹ jẹ́ kí àwọn àgbààgbà Yorùbá, ẹ jẹ́ káwọ ọ̀dọ́ ká ètè mọ́ ké sáwọn gómìnà wa létí kí wọ́n ṣí oko rìsáàfù fún wa. ẹni tí yóò gbìn nǹkan ọ̀gbìn eléso tí yóò tà, ẹni tí yóò gbìn alárojẹ, àti ṣe bẹ́ẹ̀ rí. ibo wá ní Yorùbá ń lọ? ibo la dé dúró? kí là ń gbèrò láti ṣe? tí ṣòro bá wà, ọ̀nà àbáyọ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Yorùbá máa sọ pé bó lóúnjẹ bá gbóúnjẹ rí ni sá, àsìfà ìjẹ nà ń pàṣán. àwọn ará òkè ọya ti gbé oúnjẹ rí wa sá báyìí, sáà tó bẹ́ẹ̀ láti fa ìjẹ nà wọ́n ń pàṣán. kí l'alternative tí ń bẹ ńlẹ̀ fún wa? ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ká jẹ́ kó yé àwọn Fúlàní wípé tí wọ́n bá kó màálù wọn kúrò nílẹ̀, aláǹfààní láti import màálù láti Republic of Benin, Togo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìyẹn àwọn ìlú àmúlégbè tó wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. my own question lórí point yẹn náà ni wípé does it mean wípé àwa ò wá lè sin màálù rárá nílẹ̀ Yorùbá tó máa jẹ́ ìran Yorùbá ló ń sìn? does it mean pé nígbà tí Yorùbá ò tí ì máa jẹ màálù tó jẹ́ wípé ewúrẹ́ ìbílẹ̀ là ń jẹ, bá a bá fẹ́ ṣèkó mọ òbúkọ là ń pa? nǹkan pè lógúnfe lónìí kò yàtọ̀ sí ẹran ìbílẹ̀ tiwa. òkè àwọn ìyá wa ni wọ́n ń ta ògúnfe láyé ìgbà yẹn, wọ́n máa ń pè ní ràgó, wọ́n á ní ẹran ràgó. now Fúlàní, Haúsá wọ́n ti gbàjọba rẹ̀ mọ́ wa lọ́wọ́, àwọn nìkan lókù tó ń ta ògúnfe nísìnyí. bẹ́ẹ̀ fẹ́ ṣèkó mọ ó dìgbà tán bá kó ògúnfe wọn dé kẹ́ tó ríra. dọ̀símì wípé ìrísí àwọn ẹran yìí ló dùn yàtọ̀ lẹ́nu ni, àbí ìrísí wọn ló fi hàn wípé apasúná ọmọ? dọ̀símì wípé tá a bá ti pa ògúnfe tí wọ́n kó bá fún wa àti ìsìnkú mọ́. let me tell you this, àwọn ọmọ kan ń bẹ tó jẹ́ pé màálù ni wọ́n pa fún kó mọ́ wọn, táyé wọn ò nítumọ̀ lónìí. àwọn ọmọ kan ń bẹ tó jẹ́ pé bisikíìtì lásán ni wọ́n fi ṣèkó mọ́ wọn tí wọ́n sì wà nípò gíga lónìí. ìyìn tá a fi ṣe súná ọmọ ò nítumọ̀ nínú tọmọ fẹ́ jẹ́ láyé, nínú láìfù ọmọ. ìdí ni pé majority wa bá a ṣe dàgbà àmọ́ tán pa fún kó mọ́ wa, àmọ́ bóyá wọ́n ti ẹ̀ pa nǹkan kan, bóyá omi lásán wọ́n kàn gbé lẹ̀. àmì eléyìí tí wọ́n ṣèkó mẹ́ tí wọ́n fẹ́ ja panla sí. ìjọ wo ni Yorùbá tó fẹ́ ní àròjinlẹ̀ wípé àwọn nǹkan yìí ò nítumọ̀?
àìmọye ilé ọlọ́mọ ló ti lọ, àìmọye ilé olókùú ló ti lọ, tó jẹ́ pé at the end of the day tọ́kì òun ni wọ́n fi ṣènáwó, ẹja panla ni wọ́n fi ṣènáwó, òkú èkó ni wọ́n fi ṣènáwó. Ṣé kò lọ lọ́nà ọ̀fun ni? Sáà jẹ́ ni. Kí ló dé tìran Yorùbá padà sórí àwọn nǹkan wọ̀nyí? Ká tó sin màálù kó tó dàgbà a máa pẹ́ lóòótọ́, ṣùgbọ́n aláwọn èèyàn tó ní farm, kí ló dé tá a extend adìẹ sísìn, ehoro sísìn, ọ̀yà sísìn, ìgbín sísìn, ká jẹ́ kó máa dàgbàsókè sí, ká máa invest owó sínú ẹ̀. A lè change red meat, ẹran màálù tá à ń jẹ, tá a nígbàgbọ́ pé kò tún sara lóore gan téèyàn bá jàjẹ́ ju ẹ̀. A lè yí padà láti patronize àwọn èèyàn wọ̀nyí kí wọ́n lè mọ̀ pa wúlò, because ẹni tó bá sọ wípé ọ̀rẹ́ òun ò wúlò, èèyàn wàá jẹ́ kó yé ibi téèyàn ti wúlò fún, èèyàn wàá dá dúró, èèyàn ò ní ṣe ń bẹ̀ mọ́. Bọ́n bá ti ní lọ́kàn wípé báwọn ò bá tí kó wá fún wa àjẹ, tá a bá filẹ̀ kò tí ì sí tọ́pà gbòjò nínú yẹn. Eléyìí ni mo ní kí n bi ìran Yorùbá léèrè. Ọjọ́ wo la sọ̀gbìn? Kí ló dé tí gbogbo wa sá kúrò lóko? Orílẹ̀-èdè tàbí ìlú tí ó bá mú iṣẹ́ àgbẹ̀ ní ọ̀kúnkúndùn, ebi ọ̀pàpà ńlá ni o. Kí nìdí tí èmi fi fẹ́ ká kó oúnjẹ Òkè Ọya tì? Òun ni wípé ó ti túmọ̀ sí pé ikú wa ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí. Whether you take it or you leave it. Wọ́n ti gbẹ́wà wá tó ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbà yẹn.